jagun ṣẹ́gun lólúwa ológun lólúwa. ẹ ra sà ọlọ́run á dúró tì yín ṣàkàtà ara aláwa táìmù orídìí màkú làyọ́lá gbogbo ogun kọ́ lórí ìdàdúrà sà sometimes arrangement lórí ọlọ́run á dúró tì yín ẹ lè má mọ̀ mí èmi náà ń pè ní pásọ kàsàlà ọ̀fàmọ́lẹ́kùn tí ètí ọlọ́run á dúró tì yín. so kí ló wá ṣẹlẹ̀ báwo ni tèmi àti ń ṣe jẹ́. ẹ ní sùúrù fún yín tí mo rí níwájú yín ní agbára ẹ mọ̀ tí mo mọ̀ ìgbà tọ́lọ́run pè mí ẹ̀ ṣe níbẹ̀ ìgbà tọ́lọ́run pè mí lọ́jọ́ kìíní àná mọ́ṣúárì mo ti ń ṣiṣẹ́ sà ṣé ẹ rí fìlà tó ń bẹ lọ́wọ́ mi fìlà bandit má rí mi mú ni tí ẹ bá ti rà ogun nàìjíríà ò borí eyín náà yẹn bó ṣe wà ẹ kò wọ́n jù wòlíì méje ló ṣẹ́ sí lórí mo bá yẹn lọ pọ̀ ní kẹ́rí ẹ̀rí mo bá yẹn lọ pọ̀ ní tí ẹ bá gbélé mọ́ fúlàní kan ní agbárí ẹ̀jẹ̀ máa bù ní ó máa bù ní àtàrí ẹ̀ ní ẹ gbà ẹ nílò ẹ̀ tráfúlà náà yẹn ẹ gbà lọ́wọ́ mi ẹ tẹ̀wọ́ sí mi bẹ́ẹ̀ ọlọ́run á dúró tèyí torí tí yín la ṣe ń ṣiṣẹ́ ìgbà tọ́lọ́run pè mí mo mọ̀ pé kò pè mí torí ara mi ó pè mí torí ènìyàn ni ó pè mí torí ìtẹ̀yẹn ẹ gbà kẹ́ra kò wọ́n jù 7.5 péré ni. ọ̀gbẹ́ni alàgbà kó lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yìí mi ò nídìí ẹ̀. kí ló dé tẹ̀ fi nídìí ẹ̀. òyìnbó ní you are disturbing my peace. mi ní peace kan. mo wà ní àlàáfíà ara kò wá bá mi bíbá ẹ̀ tí n bá bọ́lẹ̀ tí n bá bẹ̀rẹ̀ fàjọ̀gbọ́n sí i á dà pé mo fẹ́ ṣe ọlọ́run ṣe bí ìránṣẹ́ ọlọ́run ló pera ẹ̀. ẹ gbọ́ mi dáadáa. kí ni gbogbo bandit má rí mi mú. ẹ kí ló kọ́ láti bandit. ẹ̀yẹ́ wo fìlà ṣé kò wọ́n gan fún ẹjọ́ bandit. stop it wọ́n gan fún ẹjọ́ bandit. ẹjọ́lè wọ́n kọ́ lè jọ fúlàní. ẹjọ́lè ẹ wo bí wọ́n ẹjọ́lè. wá mi ò sọ rírọ̀ tẹ bá bọ́ọ̀lù ẹ̀ mi ò sọ rírọ̀. arákọ̀ gásàbí débi tí ẹ fẹ́ ṣe fẹ́ sílẹ̀kùn. kí ló ṣe lọ. ẹ gbè pé o. máa fọ́ ẹ mọ́rọ̀. ẹ má bínú ẹ má jẹ́ kájà ẹ má jẹ́ kájà. ó kí àníjà. kí ni ó yá kí la fẹ́ fi ẹ̀ ń dẹ̀. mo mọ̀ káwọn èèyàn mọ̀ pé a máa jà. ẹ ṣe kìnnì ẹ ṣe kìnnì. ọ̀gbẹ́ni mi ò ráyè gbogbo yẹn sórí pé mi ò sọmọdé ẹ má tó ṣẹlẹ̀. sọ wọn pé mo jọ lọ lọ́jọ́ orí mo fi sùúrù mò ń gbẹ mo ń lo ẹfun ẹ tẹ́lẹ̀ ní ṣé mo ti yọ kúrò. mo mọ̀ pé ẹ ti gbó ẹ má wọrí ẹ má tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. sí kọ́bọ̀ lọ́wọ́ mi mo lọ sí ọ̀dọ̀ girlfriend mi ni mo lọ ẹ mọ̀ pé tíyàn bá dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé náà iná máa nídìí owó nàìjíríà lè. ọ̀dọ̀ girlfriend lọ tó wọ aṣọ àdúrà. so so lọ́wọ́ kan sá ò ló tó àfi débẹ̀. kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi. kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. kí ni dọ́sà tó fi fọ táyà mọ́tò tó ń gbé kiri ní báyìí. ẹ̀yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ yẹn orúdù táwa bẹ́ẹ̀ gbèrò lọ́wọ́ yín. ó dẹ̀ fẹ́ gbó lọ́mọ tún ní mo rú. ó bàjẹ́ gan ó gọ̀gàn. wọ́n mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé mo ti gbọ́ nǹkan tó fẹ́ sọ ó lówó mọ́tò má dẹ̀ fún ẹ. ọlọ́run á dúró tẹ̀yìn. èmi ìtọ́ mo fi ń ṣe wájú ọlọ́run. ọlọ́run á dúró tẹ̀yìn. mo fi ń wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nu pé kí ni ẹ̀ka fún ẹ lówó ẹ̀. dúró ní sùúrù ebi pa tó bẹ́ẹ̀ ni. ìyà ń jẹ mí ọlọ́run á dúró tẹ̀yìn. mo mọ̀ pé ìyà ń jẹ náà tẹ́lẹ̀ wọ́n lójú ẹ̀ náà. ẹbọ nìyẹn ló ń tọ́jú mi ọmọ lọ́wọ́. ọgbẹ́ni ò dọ́gba tí ó pè pé ó yà pé dáhùn kó ṣe kẹ́ máa lọ. ó yà pé 0246. ó yà máa pé 7 8 9 10. 7 8 9 10. 76. 76. mo gbọ́ pé lẹ́nu ẹlẹ́ǹkan. ẹ ti sẹ́ǹdì ẹ̀. ó yà máa lọ. ẹ jẹ́ kí n wò ẹ jẹ́ n wò. bàbá kádà rẹ̀ nìyí. ọ̀gbẹ́ni kúrò gbogbo ìfara tí mọ́tò bọ̀ kúrò kíni. 100 naira sẹ́ǹdì sí mi. 100 naira àbí ojú orí 10,000 naira bẹ́ẹ̀ ni. ṣé kò wá péré. 10,000. ẹ ṣe èèyàn gidi ẹ ṣe 10,000 naira sí mi. òkè máa bọ́lẹ̀. orí mi á bèrè lọ́wọ́ yìí. bọ́lẹ̀ tí ọ̀rọ̀ ọ̀bọ̀ àyíjà sí fi ẹ ṣe yẹn. 10,000 naira sẹ́ǹdì sí mi. ó ní kú dáadáa. ẹ̀yin lẹni pọ́ sí.